ní ìlera lọ́rọ̀ ẹ̀bẹ̀ lábẹ́ ọlọ́jọ́ òní kó má fi àìsàn dán wa wò. Ǹjẹ́ níbi gbogbo tẹ́ ti ń gbọ́ iléeṣẹ́ OGBC 90.5 FM nílùú Abẹ́òkúta, mo kì í káàbọ̀ sí orí ètò ìlera lọ́rọ̀. Orí ètò tá ti máa ń gba àlejò àwọn akọ́ṣẹ́mọṣẹ́ elétò ìlera, àwọn oníṣègùn òyìnbó, àwọn olùtọ́jú aláìsàn láti wá máa là wá lóye, láti wá máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa lórí àwọn ọ̀nà tá a lè gbà tí a ò fi ní kó èyíkéyìí àrùn tàbí tí a ò fi ní ṣe àìsàn. Orúkọ tèmi ni Funmilayo Akintoye. Gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ wípé àjọ elétò ìlera lágbàáyé WHO ya gbogbo ọjọ́ 26 oṣù kẹfà ọdọọdún sọ́tọ̀ láti fi máa ṣe àyájọ́ gbígbógun ti àṣìlò oògùn. Láṣẹ wá ní ká jọ bójú wò kí ni a tẹ̀ ń pè ní àṣìlò oògùn, níbo ló wọ́pọ̀ sí, ọ̀nà wo la lè gbà láti gbógun tì í láwùjọ wa, báwo la tẹ̀ ṣe lè dènà gbogbo àwọn ìwà yìí, àwọn ìwà ká máa ṣi oògùn lò. Gbogbo ìbéèrè yìí àtàwọn nǹkan tí ẹ kẹ́ ẹ̀ mọ̀ pátá lórí àṣìlò oògùn ni a tún fẹ́ tan ìmọ́lẹ̀ sí. Àlejò wa sì ti wà níkàlẹ̀ tí wọ́n máa dá a lóhùn lọ́lọ́kùn òjọ̀kan lórí àwọn ìbéèrè wa. Àwọn náà ni apògùn òyìnbó Ọlámídé Ògúnsànyà. Wọ́n wá láti ẹgbẹ́ àwọn apògùn òyìnbó nílẹ̀ Nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn. Àlejò wa àbàkí o, ẹ bá wa kí àwọn olùgbọ́ wa nílé. Ẹ ṣeun atọ́kùn, mo kí yín, mo dẹ̀ kí gbogbo àwọn olùgbọ́ wa, mo kí yín, ẹ kú lé o. Ọ̀nà sọ wípé ẹ káàbọ̀. Àlejò wa, láì dènà pẹnu, tá a bá ń sọ̀rọ̀ lórí àṣìlò oògùn, kí tiẹ̀ ni à ń pè ní àṣìlò oògùn kan? Ẹ ṣeun atọ́kùn, tá a bá ń sọ̀rọ̀ nípa àṣìlò oògùn, à ń sọ̀rọ̀ nípa gbogbo lílo oògùn tó yàtọ̀ sí bí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ bá ṣe ń sọ, bí àwọn dókítà tó yàtọ̀ sí bọ́n ṣe kọ́ fún wa wípé ká lò ó. Ìlò oògùn tó bá yàtọ̀ sí bẹ́ẹ̀ yẹn àṣìlò oògùn ni. Àṣìlò oògùn náà ó tún wà lábẹ́ kéèyàn máa lo oògùn láti fi àwọn olóyìnbó máa ń pè ní euphoria, pé kí inú èèyàn dùn, kí orí èèyàn wú. Using of drugs in a recreational way, àṣìlò oògùn ni. Ó tún ní ṣe pẹ̀lú àwọn kan tá à ń pè ní substance tí ò ń ṣe oògùn, tí ò ń ṣe pé a fẹ́ lò ó fún ìlera, bí àwọn ọmọ wa a ṣe máa mẹ́nubà, àwọn nǹkan fífà, nǹkan mímu tí ò ń ṣe oògùn. Gbogbo nǹkan báyìí tí ò ń ṣe pé dókítà tàbí akọ́ṣẹ́mọṣẹ́ oògùn ló kọ́ fún wa pé ká lò fún nǹkan kan pàtó nínú ara wa, láti jẹ́ kó ṣiṣẹ́ láti mú nǹkan yẹn padà bọ̀ sípò. Ìlò oògùn tó bá yàtọ̀ sí bẹ́ẹ̀ yẹn àṣìlò oògùn ni wọ́n. Ẹ ṣeun púpọ̀. Àwọn tí wọ́n máa ń ṣi oògùn lò yìí, ǹjẹ́ a lè sọ wípé wọn ò lóye kíkún ni, àbí wọ́n mọ̀ àbí wọ́n tí nǹkan tí oníṣègùn òyìnbó sọ fún wọn wípé kí wọ́n ṣe kó tó di pé wọ́n ṣe oògùn lò? Ẹ ṣeun atọ́kùn, àìmọ̀kànmọ̀kàn náà ló ń fà o. Nítorí téèyàn bá mọ ìjàmbá tí àṣìlò oògùn tó máa fà fún ara, kò ní sẹ́ni tó máa súnmọ́ díẹ̀ o. So àìmọ̀kànmọ̀kàn òun náà ló ń fà. Lóòótọ́ a tún wá rí, tá bá ń sọ̀rọ̀ nípa tá à ń pè ní substance abuse nísìnyí, tí ó jẹ́ pé kéèyàn kan lo oògùn tí dókítà kọ, lórí ó pín sọ́nà méjì bí mo sọ síwájú. Oògùn tí dókítà kọ kéèyàn máa lò, bọ́n ṣe sọ pé kéèyàn lò, àṣìlò ni. Ṣùgbọ́n kéèyàn wá máa lo àwọn oògùn olóró, kéèyàn máa lo oògùn olóró, àìmọ̀kànmọ̀kàn òun ló ń fà. Téèyàn bá mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀, ìjàmbá tó máa ṣe fára, téèyàn mọ bó ṣe máa ba ọjọ́ ọ̀la èèyàn jẹ́, àwọn èèyàn á sá fún. So àìmọ̀kànmọ̀kàn òun náà ló ń fà. Ó tún ní nǹkan táwọn olóyìnbó máa ń pè ní peer pressure, pé èmi náà fẹ́ wà láwùjọ, àwọn ọ̀rẹ́ mi ṣe báyìí, àwọn ọ̀rẹ́ mi ṣe báyìí, òun náà máa ń dákun. Then pábánbárí ẹ̀ ní lọ́wọ́ àwọn òbí, tá máa ń pè ní bíi parental failure. Torí gbogbo nǹkan tá à ń sọ yìí kò ń ṣe nǹkan tó jẹ́ pé àwọn àgbàlagbà nìkan ni ló bá wí. Ìwádìí ó fìdí ẹ̀ múlẹ̀ pé láti ọjọ́ ọmọdún 14, that's 14, lọ sókè ní àṣìlò oògùn tí ń bẹ̀rẹ̀. Pàápàá lílo oògùn olóró, mímu nǹkan olóró, fífa nǹkan olóró, ipe ló ti ń bẹ̀rẹ̀. Ṣùgbọ́n tá bá tẹ̀ wo àyíká wa dáadáa, àrípa àwọn tó tún kéré jù bẹ́ẹ̀ yẹn gan lọ, àwọn ọmọ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀, bẹ́ẹ̀ ni primary school, ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀, a ti ń rí wọn tó ń fa nǹkan, tó ń mu nǹkan. Àwọn ọmọ yẹn dẹ̀ wá láti ilé kan. So ọ̀pọ̀ iṣẹ́ wà lọ́wọ́ àwọn òbí náà. So àwọn òbí náà wọ́n ní ṣe láti bá wa dẹ́kun àṣìlò oògùn àti lílo oògùn olóró. Ẹ ṣeun púpọ̀.
bó tilẹ̀ jẹ́ wípé ẹ ti mẹ́nu bà wípé ó wọ́pọ̀ láàrin àwọn ọmọdé náà lásìkò yìí kì í ṣe àwọn àgbàlagbà nìkan ìgbésẹ̀ wo ló wá yẹ kí àwọn ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ bẹ́ẹ̀ gbé tá a bá ti rí àwọn tí wọ́n ń ṣi oògùn lò yìí láwùjọ wa yálà ní ilé ẹ̀kọ́ ni o tàbí ní agbègbè wa ìgbésẹ̀ wo ló yẹ ká gbé lórí àwọn èèyàn wọ̀nyí. ẹ ṣeun atọ́kùn àwọn ọ̀gá ilé ìkàwé kọ̀ọ̀kan wọ́n ń ṣe gudugudu méje adẹ̀kí wọn. irú àná tí a ti yà sọ́tọ̀ fún ìpolongo lòdì sí lílo oògùn olóró àti àṣìlò oògùn àwọn ọmọ ẹgbẹ́ wa a wà káàkiri náwọn ilé ẹ̀kọ́ tá à ń ṣe sensitization. so àwọn olùkọ́ àtàwọn ọ̀gá ilé ẹ̀kọ́ à ń gbà wọ́n níyànjú pé kán tún ṣe ju bọ́n ti ṣe ń ṣe lọ kán pe àwọn akọ́ṣẹ́mọṣẹ́ pàápàá àwọn apògùn òyìnbó láti wá bá àwọn ọmọ yìí sọ̀rọ̀. We will start from awareness and sensitization. ẹ jẹ́ ká bá àwọn ọmọ yìí sọ̀rọ̀ ká communicate pẹ̀lú wọn tán bá rí jàǹbá tó wà nínú lílo oògùn olóró tán rí bí lílo oògùn olóró ṣe lè jẹ́ kí ọjọ́ ọ̀la wọn tó máa di nǹkan tó ní wá sí ìmúṣẹ àwọn ọmọ ìwà bẹ̀rẹ̀ sí ń jáwọ́. so kán pè wá tàbí kán pe àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ìlera láti wá máa bá àwọn ọmọ yìí sọ̀rọ̀. ṣẹ́rí ìjà àbí nína ọmọ fífi kò ń ṣe nǹkan tó máa gba oògùn olóró lọ́wọ́ wọn nítorí pé jàǹbá kan tó oògùn olóró máa ń ṣe ó máa ń fa nǹkan táwọn olóyìnbó máa ń pè ní addiction. addiction yẹn pé kẹ́ẹ̀nà dọ̀la á ṣe wà bó ṣe máa mu oògùn yẹn. so wọ́n nílò nǹkan tá à ń pè ní psychotherapy. wọ́n máa nílò láti wá rí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tó ń mọ bọ́n ṣe ń gba èèyàn lọ́wọ́ oògùn olóró torí bẹ́ẹ̀ ni wà ní òde ni. so àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ló mọ àwọn ìgbésẹ̀ tó máa gbé ní bíbá sọ̀rọ̀ ní fífún níṣẹ́ tó máa ṣe láti lè fi gbà á lọ́wọ́ wọn kò ń ṣe nǹkan tó kàn máa fi lẹ̀ gbé lẹ́ẹ̀kan náà díẹ̀díẹ̀ ló máa gbà á lọ́wọ́ wọn àwọn olóyìnbó wọn kẹ́ winning off wọ́n máa win ọmọ yẹn off tàbí rágbàlagbà bẹ́ẹ̀ wọ́n á win ẹ̀ off. so kọ́ máa díjú sírù nǹkan bẹ́ẹ̀ yẹn nínú ilé ẹ̀kọ́ wọn tó bá rí ọmọkọ́mọ tó ń mu oògùn olóró àbí tó ń fa àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn àmọ́ kàn tiẹ̀ rí pé ọmọ yẹn mú àwọn ọtí líle wọ́n rí láìlọ́ọ̀nù ẹ̀ lọ́wọ́ wọn nìkan bẹ́ẹ̀ kọ́ má díjú sí o torí tán bá fi rọ wọn bẹ́ẹ̀ yẹn lẹ̀ ó lè fa jàǹbá nínú ilé ẹ̀kọ́ bẹ́ẹ̀ yẹn. ẹ ṣeun púpọ̀ kí wàá ní àwọn nǹkan tí a máa ṣe àkíyèsí lára bóyá ọmọdé ni o tàbí ọ̀dọ́ ni o tàbí àgbàlagbà tí wọ́n ṣe oògùn lò. ẹ ṣeun púpọ̀ atọ́kùn àwọn ọmọ tàbí àgbàlagbà tán bá ti ń lo oògùn olóró ó ní àwọn àmì kankan tá a máa rí so à ń gbà àwọn òbí wa níyànjú tàbí àwọn olùkọ́ agbọmọtọ́ even pàápàá àwọn ọkọ ìyàwó nílé kán bẹ̀rẹ̀ sí ń ṣe àkíyèsí. nínú àwọn ọmọdé ohun kan àkọ́kọ́ tán máa kọ́kọ́ ṣàkíyèsí ni pé irú ọmọ tó bá ti bẹ̀rẹ̀ sí ń mu oògùn olóró irú àwọn ọmọ bẹ́ẹ̀ wọ́n máa ń fà sẹ́yìn wọ́n á kàn fẹ́ dá wà bóyá ọmọ tó máa ń sọ̀rọ̀ tó máa ń bá bàbá ẹ̀ sọ̀rọ̀ tó máa ń bá màmá ẹ̀ sọ̀rọ̀ tó máa ń bá àwọn ẹ̀gbọ́n àbúrò ṣeré tẹ́lẹ̀ àkàndédé rí pé irú ọmọ bẹ́ẹ̀ yẹn ó máa ṣàfẹ́ dá wà àpẹẹrẹ kan nìyẹn. fáwọn ọmọ tó wà ní ilé ìwé tẹ́ bá ti tóbi bá ṣàkíyèsí pé ìṣe dáadáa ọmọ yìí nílé ẹ̀kọ́ ó ti déédéé wálẹ̀ ẹ mọ̀ àwọn táwọn kan wà tọmọ lè ṣe tó lè má ṣe bó ṣe ń ṣe tẹ́lẹ̀ akàn wálẹ̀ díẹ̀ ṣùgbọ́n tá a bá rí i pé jíjá wálẹ̀ yẹn ó lọ́rìn ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ń fúnra ó ṣeé ṣe kí irú ọmọ náà ló ti máa mọ oògùn olóró torí oògùn olóró máa affect bí ọmọ yẹn ṣe lè ṣe takuntakun sí nínú ẹ̀kọ́ ẹ̀ ó máa affect ẹ̀ àwọn olóyìnbó máa ní significant impact on the mental health so àkíyèsí kan nìyẹn. tá a bá rí pé ọmọ kan bí ọmọ yẹn jẹ́ ọmọ onímọ́tótó tẹ́lẹ̀ gbogbo nǹkan nínú yàrá ẹ̀ ó wà létò bọ́ tá a bá kàn dé pé ọmọ ẹ̀kọ́ ti wá di ẹni tí ó kàn tiẹ̀ bìkítà gbogbo yàrá dọ̀tí everywhere scatter ìwé ẹ̀gan ó ti fàya gan tí ò máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ó ṣeé ṣe kí irú ọmọ bẹ́ẹ̀ kó ti máa mọ̀gùn olóró àbí kó máa bá àwọn ẹgbẹ́kẹ́gbẹ́ rìn àkíyèsí tó yẹ káwọn òbí máa ṣe nìyẹn. then fún àwọn àgbàlagbà tá a bá ti ń ṣàkíyèsí pé bóyá ọmọ tó ti dàgbà yìí o tàbí ọkọ tàbí ìyàwó ó ń tètè ń wálé tẹ́lẹ̀ ṣùgbọ́n ìsinyìí tán bá parí iṣẹ́ láago 5 aago 4 ó dáago 10 kó tó dé a gbọ́dọ̀ máa ṣàkíyèsí ó ṣeé ṣe kí irú ẹni bẹ́ẹ̀ kó ti máa mọ̀gùn olóró tàbí kó ti máa kó ẹgbẹ́kẹ́gbẹ́ tàbí kó ti máa ṣe nǹkan kí nǹkan tó jẹ́ pé lọ́rìn ẹ̀rẹ́yìn ó máa ṣe jàǹbá fún ilẹ̀ rà. tá a bá ṣàkíyèsí wípé bóyá ẹni tó máa ń wà kept bí ọ̀rọ̀ àwọn olóyìnbó bóyá ó máa gbé nípa shaving o bóyá ọkùnrin nísìnyí ó máa gẹrun ẹ̀ lásìkò tó yẹ kó gẹ̀ ó máa shave lásìkò tó yẹ kó shave ṣùgbọ́n tá a bá rí pé nísìnyí
irun kan máa rí lórí ara irun tí ń ta kókó kò dẹ̀ kí ẹ̀ tán bá sọ fún gani irun tí ń ta kókó kò kí ẹ̀ ó ṣeé ṣe ìfà tó bá ti ń dé ìpele yẹn èèyàn gbọ́dọ̀ ké síta torí pé nígbà yẹn oògùn olóró yẹn ti máa ní ipa lórí ọpọlọ àti ìrònú sí ẹnìyẹn torí nǹkan tó oògùn olóró máa ń fà ó máa ń ba ìrònú jẹ́ kò ní jẹ́ kéèyàn ronú tààrà yàrá gba òun ló máa ń graduate tàbí máa ń ráwọn èèyàn lójú títì ìran atakókó aṣọ àfàyà a máa dá sọ̀rọ̀ nípele yẹn ó ti bọ́ sọ́wọ́ so ṣùgbọ́n nípele yẹn náà bó ṣe wà tá bá ní ẹnikẹ́ni bẹ́ẹ̀ bóyá nínú ẹbí ni tàbí nílé láàrin ọ̀rẹ́ ẹ jẹ́ ká pariwo síta ẹ lọ sílé ìwòsàn tó bá súnmọ́ yín jù tó bá gbé ilé ìwòsàn jìn ẹ wo fámásì ilé ìtajà oògùn tó bá súnmọ́ yín ẹ lọ síbẹ̀ kẹ́ ẹ fẹ́ bá apògùn òyìnbó sọ̀rọ̀ wọ́n máa tọ́ yín sọ́nà ibi tẹ́ máa lọ bẹ́ẹ̀ ṣe máa rí ìrànwọ́ bẹ́ẹ̀ nìyẹn dẹ̀ ṣe máa bọ́ lọ́wọ́ oògùn olóró. ẹ ṣeun púpọ̀ ẹ kú ohun àlejò wa àmọ́ tá a bá bójú wo àwọn agbègbè wo ni ìwà ṣíṣe oògùn lò yìí tàbí mímu oògùn olóró tó wọ́pọ̀ sí jùlọ. ẹ ṣeun púpọ̀ àtọkùn lílo oògùn olóró ní àsìkò tá a wá wà ó ti wá di kálékáko ayé ìgbà kan la máa ní kò dẹ́ ṣe gbogbo wọn náà ọ̀gá wa ní gáràjì ayé ìgbà kan la máa dájú dé wọn pé àwọn gáràjì nǹkan kan bẹ́ẹ̀ ó sì wà ń bẹ̀ lóòótọ́ ṣùgbọ́n ó ti di káléyáko ó wà nílé ẹ̀kọ́ ó wà ní ibi iṣẹ́ atọ́kùn ibi tó le dé láàárín àwọn òṣìṣẹ́ ìlera gan ìjẹ́jẹ́ mọ̀ pé ó wà ń bẹ̀ gan kò síbi tí ó sì nítorí pé personal thing ni kò ní fi ṣe ipe bóyá irúṣẹ́ báyìí lẹ́nu yìí ń ṣe kò ní fi ṣe pé bóyá ọ̀gá ni tàbí ọmọọṣẹ́ ni kò ní fi ṣe pé bóyá ọkùnrin ni àbóbìnrin ni kò sí ó ti di jáléjáko torí ẹ̀ la ṣe ń ké tọ̀tàn tó gbogbo wa ní stakeholder nínú nǹkan tó wà nílẹ̀ yìí gbogbo wa lọ̀rọ̀ yìí kàn torí tí gbogbo àwọn ìjàmbá ẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí í farasọ kò sẹ́ni tó máa yọlẹ̀ so kò sí ibi tí ó sí even títí lọ kan bí mo sọ síwájú pé ìwádìí kan fi múlẹ̀ pé láti bí ọmọ ọdún 14 ṣùgbọ́n àwa gan rí ládùúgbò wa pé àwọn ọmọ ọdún 8 9 gan wọ́n mú oògùn olóró bóyá bàbá wọn mu àbí ìyá wọn mu àbẹ́gbọ́n wọn kan mu òun náà ti tọ́ díẹ̀ sí wọn lẹ́nu wọ́n á dẹ̀ bẹ̀rẹ̀ sí mú ibi tó dẹ̀ léwu sí ni pé ó máa di bárakú ni tí ò ń ṣe fílẹ̀ bọ̀rọ̀ so oògùn ẹni pé ká má bẹ̀rẹ̀ rárá ẹni tó bá dẹ̀ ti bẹ̀rẹ̀ ká tètè pariwo síta ká ràn án lọ́wọ́ kó má bàa bọ́ sọ́wọ́. ẹ ṣeun àlejò wa báwo la ṣe lè ran irú àwọn èèyàn yìí lọ́wọ́ àmọ́ ẹ ò ní láǹfààní láti fi ìdáhùn sí ìpàdé tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ kò wá ní jù báyìí lọ lórí ètò ìlera lọ́rọ̀ lọ́sẹ̀ yìí ọjọ́ mẹ́jọ ni a ó máa tẹ̀síwájú lórí kókó tí à ń bá bọ̀ yìí ìyẹn gbígbógun ti àṣìlò oògùn láwùjọ wa ọpẹ́ pàtàkì lọ́wọ́ yín o àlejò wa ìjọba bá tún pè ní ọjọ́ mẹ́jọ ẹ máa jẹ́ wa. bẹ́ẹ̀ni á jẹ́ yín ẹ ṣeun púpọ̀. àlejò wa náà ni apògùn òyìnbó Ọlámídé Ògúnsànyà látinú ẹgbẹ́ àwọn apògùn òyìnbó ní ilẹ̀ Nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn títí wá dọjọ́ mẹ́jọ tá a tún máa padà wá sí orí ètò yìí orúkọ tèmi ni Funmilayo Akintoye tí mo tún gbà ládùúrà lẹ́ẹ̀kan sí wípé àìsàn náà ó kéré ó pọ̀ ni o kò ní ṣe wá. ẹ jẹ́ àtọ́jú ara wa ẹ jẹ́ àtọ́jú ẹ̀mí wa ìlera